wọ́n kó bá yẹn nú ayé Allah. ẹ wá gbọ́ ọ̀nà méjì tékèwé nu àmì èèyàn lè kó bá rẹ̀ tẹ́nìkan ò ní kó bá tó ìpò náà ni ó kó bá rẹ̀. Allahu akbar. wọ́n wá ní bó lè ń tọ̀ wọ́n ó ṣe tí èkó bá rẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni. ọ̀nà tí yẹn gbà kó bá rẹ̀ ni pé ọ̀nà àkọ́kọ́ ń sọ méjì mẹ́ta ni àmọ́ méjì ni wọ́n sọ fún yín ẹ máa mú lọlé ẹ lọ́rùn. ọ̀nà àkọ́kọ́ ni pé gbogbo jọ́tọ̀ bá ń gbálẹ̀ nínú yàrá rẹ̀ tó ń sùn ó wá gbà tì sẹ́gbẹ́ kan nínú yàrá lọ wá gbà sí ó gbà jáde kò sọ́gbọ́n tí ń tọ̀ wọ́n ọ̀dà láyé ọ̀rọ̀ rẹ̀ ọmọ lẹ́yìn ni bọ́ bá gbálẹ̀ bá máa gbálẹ̀ tì gbà sí ìtakọ̀ dà sọ́wọ́ ìtakọ̀ dàbọ̀ lílọ dà sí rí àtàn ó di méní. ẹlẹ́ẹ̀kejì náà tí yẹn gbà ara kó bá nú ayé ni pé dakhaltal hammama ó fẹ́ wẹ̀ you enter your bathroom bọ́ọ̀ tí wàá wọlé wẹ̀ tó ń wẹ̀ tọ́sẹ̀ ń hó sọ́tún tí ń hó sósì bọ́ọ̀ máa ń wẹ̀ tọ́sẹ̀ tí ì hó ọ̀ tí ì wẹ̀ àmọ́ bí tí ń hó tọ́sẹ̀ ń bàsára ògiri tí ń bàsára lẹ̀kùn tó fẹ́ bàsára sílì kò sí nǹkan ọ̀ndà bọ́ọ̀ bá ti wá